ọ̀dẹ̀ ti di mímúṣẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan sọ̀rọ̀ wípé bóyá Sunday Igboho àwọn olóṣèlú kan ti gbówó fún wọn fi pa lẹ́nu wọn ni tí bá gba owó lọ́wọ́ olóṣèlú Ọlọ́run rí wípé kí n má ṣe Yorùbá ní sàmọ́ wọ Ọlọ́run kọ pa mí lójijì. ẹjọ́ bá gba owó kankan lọ́wọ́ olóṣèlú kankan pé kí n má ṣe Yorùbá ní sàmọ́ tó gbé Ọlọ́run fúnra ẹ̀ ló sì mí jáde lórí ọ̀rọ̀ Yorùbá ní sẹ̀kẹ́sẹ̀ ní kankan Ọlọ́run gba Yorùbá ní sàmọ́ fún mi ní. ẹnu ìsọ ọ̀bàjẹ́ pé ó ti gbowó ní òdì ó sọ̀rọ̀ mọ́ ẹ̀yin Ọlọ́run ojú ayé yín máa jàjàyè. ogun tá a kojú lórí ọ̀rọ̀ Nigerian government kì í ṣe ẹrù ọmọdé àmọ́ àwọn tí ó tiẹ̀ lágbára jù wá lọ tó fẹ́ gba orílẹ̀-èdè wọ́n ti ń pa tipẹ́ ẹ̀mí ti sún mẹ́rẹ̀ pẹ́pẹ́ kí o tiẹ̀ tí débi táwa dé ẹ jẹ́ ká fọkàn balẹ̀ ìgbà tí wọ́n sòkú ìyá mi àwọn kan tí orí wọn ò pé dáadáa wọ́n ní kò ní wá ọjọ́ mẹ́rin ìjọba pé wọ́n ní làákàyè ọlọ́run ọba tó ní mí òun ló fún mi ní amnesty láti wá sòkú ìyá mi kì í ṣe pé ìjọba Nàìjíríà kankan mọ̀ sí ọlọ́run tó ní mí ló mọ̀ sí mo dẹ̀ wá sòkú ìyá mi mo dẹ̀ wá lẹ́jọ́ mẹ́ta yìí mo rí pé àwọn Fúlàní ń pààyàn nílùú bàbá mi ní Ìgbòho tí ọ̀dọ̀ yẹ kú rí bẹ́ẹ̀ sẹ́yìn kan ti wọ̀ mí lára nìyẹn mo wá ní kí wọ́n kúrò ńbẹ̀ àwọn kan wá ń sọ pé ó tó bẹ́ẹ̀ Ọlọ́run tó ní mímọ̀ pé tí bá ṣàdéhùn mẹ́ta ó kéré pé màá mú méjì sẹ́ mo wá tún fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀mọ Yorùbá pé ẹ múra dáadáa ẹsẹ̀ kí ni mo pé ẹ mọ̀ èdè kẹ́nìkan kan dẹ́rù bà wá àwọn kan sọ pé Yorùbá nìṣẹ́ ti kú Yorùbá nìṣẹ́ ò lè kú torí pé a máa gbà kì í ṣe pé àwọn kan ohun tó ń jẹ náà wá ń bẹ̀ àwọn tó ń sọ bẹ́ẹ̀ sọ lówó lọ́wọ́ tèmi gan àwọn tó sọ pé ohun tó ń jẹ náà ń wá yẹn omi ò tó táyà mọ́tò nù lé mi. àdúgbò fọlọ́ pé Ọlọ́run tó ní mi pé mo ti lówó lọ́wọ́ kí n tó mọ jà fún ẹ̀tọ́ ibi tọ́lọ́run dẹ̀ gbà fún mi dé tọ́lọ́run gbà fún mi dáadáa dé gbogbo èèyàn lórí kì í ṣe pọ́lọ́ ń pa orí yẹn mọ́ ó fi hàn ayé pé mo dá ọmọ yìí lọ́lá so kí la wá ń sọ̀rọ̀ bàjẹ́ ọ̀rọ̀ ìgan ní gidi kan Yorùbá ní sàn táwa gbé lọ́wọ́ lóko ìgbà wọ́n mọ̀ pé mo lérò lẹ́yìn mo lọ́mọ ogun. bẹ́ẹ̀ni kò lè bá ọmọ ìyá ẹ̀dẹ̀ má ṣe ká bá àwọn ọba wa jà irú ọba wa yìí sì sábà gbọ́dọ̀ ṣe ohun tó ṣe fún mi ẹ̀wọ̀n tí bàbá ṣe fún mi bàbá dúró tì mí ẹjọ́ nfẹ́ ká bó kọ bàbá jẹ́ mo rọ gbogbo àárọ̀ òkè Ògùn state àbá wa ọmọ Ògùn state ìpínlẹ̀ Ògùn la wà ní èní 2025 ọjọ́ keje ọdún 2024 oṣù kejì ọdún tó yẹ àbílẹ̀kọ́ ọlọ́run ní jẹ́ kí nǹkan kó ṣe gbogbo wa bí àṣẹ àlàáfíà gbogbo wa máa wà ìfẹ́ tẹ ní sí mi ọlọ́run nífẹ̀ẹ́ yín àmì àṣẹ mo fẹ́ kẹ́ mọ̀ wípé mo mọ̀ pé wà pẹ̀lú mi èmi kẹ́ wà pẹ̀lú yín gbogbo tá à ń jà fún everybody ti rí báyìí wọ́n yẹ káwọn àwa lọ́lọ́pẹ́ ká máa dúpẹ́ mo dẹ̀ fi ń dá ẹ lójú pé àwọn bàbá wa sì ń ṣẹ́ ti yé wọn wọ́n dẹ̀ wà pẹ̀lú wa sẹ́yìn pé bàbá wa ò gbójú pamọ́ àwa àwọn wá sàfihàn amóyọba aláwọ̀ àlọ́ tí ó sálọ. bẹ́ẹ̀ni kábíyèsí dúró de wa ẹ mọ̀ dàpọ̀ bá so ọlọ́run níjẹ́ kó bàjẹ́ fún gbogbo yín. àṣẹ. ẹ wá pàdé mi so àwọn ọlọ́pàá wa ẹ mọ̀ jẹ́ ká àtàkùn ọlọ́pàá fún ọlọ́pàá kan pọ́n wálé. bẹ́ẹ̀ni àwọn ọlọ́pàá pọ́n wálé àbí wanted ní Sunday Igboho ní Nàìjíríà ọlọ́pàá dẹ̀ sọ pé ọlọ́run ti ṣẹ́gun fún Igboho náà wọ́n lè tún wá pọ́n wálé wá bíbà ẹ mọ̀ jẹ́ ká síbẹ̀ ẹ mọ̀ jẹ́ ká bọ́lọ́pàá jà ẹ mọ̀ fa wàhálà àgọ́ pé ọlọ́pàá mú ọmọ wa kan mo ti bá area commander sọ̀rọ̀ wọ́n fọmọ yẹn lẹ̀ ẹ mọ̀ lọ àtàkì ẹnì kankan. wá pọ̀ mi lé láyọ̀ yẹn ẹ jẹ́ ká máa lọ lé láyọ̀ ẹ jẹ́ ká mọ̀ yìí pé Ọlọ́run ń bẹ pẹ̀lú wa ohun tá à ń fẹ́ ní Yorùbá nìsan lójú ayé àwọn ọ̀tá wa a dẹ̀ máa gbà á.